ẹ̀yin tẹ́nu yín tọ́rọ̀ nínú Islam nílẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ yín alábòsí ni. Ibi tí ọ̀pọ̀lọpọ̀ yín dé lónìí Islam ló gbé yín débẹ̀. Ẹ wá gòkè tán, ẹ wá choose personality over Islam, Ọlọ́run ò bí yín. Bọ̀bọ̀ àlùwárà kí ọlọ́pàá mẹ́ta yìí ó ti ń ṣe bọ̀ ọjọ́ ti pẹ́. Mósì yóò sì lè sọ pé ẹ gbọ́ nípa ẹ̀. Àìmọye ọ̀rọ̀ ni bọ̀bọ̀ yìí ti sọ náà. Bọ̀bọ̀ yìí láti máa sọ wípé Ọlọ́run máa ń gba àṣẹ lọ́wọ́ òun kọ́lọ́run tó ṣe nǹkan. Bọ̀bọ̀ yìí sọ débi wípé ó ní gbogbo àwọn ànábì Ọlọ́run wọ́n wá ń forí balẹ̀ fóun òun ju gbogbo àwọn ànábì Ọlọ́run lọ. Bọ̀bọ̀ yìí láti máa sọ débi wípé tí kò bá sí òun kò sí Ọlọ́run. Kódà ó tó sọ débi wípé òun ni gbákejì Ọlọ́run. Bẹ́ẹ̀ Ọlọ́run bá sì sọ fún wa pé lam yelid wa lam yulad. Òun ò bímọ, bẹ́ẹ̀ ẹnìkan ò bí òun. Wa lam yakun lahu kufuwan ahad. Òun ò ní gbákejì, òun ò lórogún, òun ò ní second in command. Gbogbo yín lẹ̀ ń gbọ́ o. Àmọ́ tí mo fi wá sọ pé alábòsí lọ́pọ̀lọpọ̀ yín òun ni wípé tó bá ṣe pé Kìrìsìtẹ́nì ló bá wu irú wà tí àlùwárà kí ọlọ́pàá mẹ́ta tó wù yìí àbáwọn oníṣẹ̀ṣe, à á pè ní blasphemy àbí bẹ́ẹ̀ kọ́, gbogbo wa bẹ̀rẹ̀ sí ní máa jáde, à á máa sọ pé wọ́n ń tarnish Islam. So àmọ́ tí mùsùlùmí bá ṣerú ẹ̀, à á máa ṣàdúrà fún pé kọ́lọ́run kó fi mọ̀nà àbí bẹ́ẹ̀ kọ́. So tírú nǹkan yẹn bá ṣẹlẹ̀ sọ́dọ̀ àwọn ẹlẹ́sìn míì, à náà ń tara ẹ̀sìn ni bẹ́ẹ̀ à sì ń gbèjà Ọlọ́run ni. À á mọ̀ wá ń tá jẹ lára ànábì, à sì sọ pé a nífẹ̀ẹ́ ànábì. Ẹ̀yin náà jẹ́ àwò ó da irú yìí tó ṣẹlẹ̀ ní sítá àfáà tí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní dìde tí wọ́n ń jáde yìí torí pé ó sọ pé Saheed Òṣùpá ó kú, bẹ́ẹ̀ tí Saheed Òṣùpá ó sì ní kú insha Allah. Àwọn àfáà wá bẹ̀rẹ̀ sí ní jáde. Ẹ dákun ṣé ká sọ wípé Islam lẹ́ ń dìfẹ́ǹdì ní pé Islam ò tolerate tó ń ṣe, àbí ká sọ pé personality àti humanity òun lẹ́ ń dìfẹ́ǹdì ní lára Alhaji wa Saheed Òṣùpá, àbí ká sọ pé psychophancy kárí ni. Torí wípé tó bá ṣe pé Islam lẹ́ bá ń dìfẹ́ǹdì ní ọjọ́ tí ń sọ̀rọ̀ òṣì sọ́lọ́run àtànábì yẹn àti dáná ló ẹkẹ ti mú kí ni yàtọ̀ láàrin ọ̀rọ̀ tó ń sọ àti táwọn oníṣẹ̀ṣe ń sọ sí Islam. Tó bá ṣe pé humanity àti personality lẹ́ bá náà ń dìfẹ́ǹdì, àwọn ọmọ tó ń lò yẹn tí ń rọ́ wá sí fún yẹn àtàwọn ọmọ kéékèèké tí ń kó kiri yẹn, ó yẹ kẹ́ ti wá bẹ́ẹ̀ ṣe já ọmọ yẹn gbà lẹ́yìn kó má bà yí àtọ̀lá àwọn ọmọ yẹn jẹ́. Tí ó ìbá kí n ṣe psychophancy, torí pé fúnṣọ àwọn ọmọ yẹn bí tí ń ba lọ́hùn yóò bá fúnṣọ àwọn ọmọ yẹn jẹ́. Àtìgbà yẹn tẹ́ ẹ̀ bá tiẹ̀ wo tiẹ̀ pé òun ti yọ lórí ibú kalẹ̀, àwọn ọmọ yẹn kí ló dé tẹ́ ẹ̀ defend the interest humanity àti personality àwọn ọmọ yẹn lára àwọn ọmọ tí wọ́n ẹ̀ tí mọ̀ kankan tí ó sì ń lò. Àmọ́ tó bá ṣe pé bí àáfà ni wọ́n bú nísìn, ẹ wò gbà tí Saheed Shittu tó bẹ̀rẹ̀ sí ní bú àwọn àáfà gbà tó ṣe gbogbo ẹ̀, àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní bọ́ta kó ẹlòmíì náà wọ́n sùn ẹ̀ sí court, àwọn ẹlòmíì lérí oògùn sí gan páwọn pa àwọn ṣe kinní kan. Èèyàn ló ń bú Ọlọ́run àtànábì yìí, kò sí anybody tó rí kan ṣe sí. So tó bá ṣe pé kò ì bá ṣe pábò sí dára bá ń ṣe fúnra wa, tí iṣẹ́ ẹ̀sìn lẹ́lòmíì ń ṣe tó nẹ́sìn lòun ń ṣe, tí èsì ṣe páwọn bàbá yẹn lẹ́lòmíì ń bọ àbí kárí ni lẹ́lòmíì ń ṣe síwájú àwọn bàbá yẹn, tí ó ṣe tó bá yẹ pé nílá ìwà rọ̀ súlì ni irú eléyìí náà ó yẹ káwọn èèyàn ti jáde ti pẹ́. Ṣèbójọ́ Tọ́ládé Wàsíù Àyìndé tó náà àfà ganu, ọ̀pọ̀lọpọ̀ kò fẹ́ sáfà tí ò fẹ́ ṣe fídíò tán lórí ẹ̀ tó náà àfà ganu sí. Ọjọ́ tí Deborah tó máa sọ̀rọ̀ kan tó kù díẹ̀ káàtó tí wọ́n ju òkú pa nílẹ̀ Haúsá, gbogbo wa náà la mọ̀ mọ́ Deborah mọ̀ ṣe jù báyìí lọ. Àmọ́ ẹ lọ́mọ gbogbo ẹ̀yin tá ṣe Islam ń bẹ lọ́wọ́ yín nílẹ̀ Yorùbá, Ọlọ́run obìnrin torí ẹ̀ náà lẹ́kọ́ wa.